èyí ni àwọn ọ̀nà tí yóò wà ní títìpa nìbàdàn lásìkò ìwúyè ọba Rashidi Ladoja gẹ́gẹ́ bí olùbàdàn tuntun. Gbogbo ètò ló ti tò báyìí fún ìwúyè ọba Rashidi Ladoja gẹ́gẹ́ bí olùbàdàn ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì lọ́jọ́ ẹtì ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Lánàá ọjọ́ ìṣẹ́gun ní ìgbìmọ̀ tó ń rí sí ètò ààbò fún ìwúyè ọba Ladoja fi àtẹ̀jáde kan síta nínú èyí tó ti kéde àwọn ọ̀nà kan tí yóò wà ní títìpa àtàwọn ọ̀nà míì táwọn onímọ́tò lè gbà lọ́jọ́ ẹtì. Àjọ náà tí ààrẹ ẹgbẹ́ CCII tẹ́lẹ̀ olóyè Báyọ̀ Ọ̀yẹ́rò jẹ́ alága rẹ̀ sọ pé títí àwọn ọ̀nà kan ṣe pàtàkì torí ààrẹ Bọ́lá Tinubu ń bọ̀ wá síbi ètò ìwúyè náà. Èyí ni àwọn ètò tí yóò wáyé ṣáájú ìwúyè ọba Ladoja. Ìsìn àpapọ̀ nílànà ẹ̀sìn Kìrìsìtẹ́nì ni wọ́n fi síde ayẹyẹ ìgbadé náà lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí ọjọ́ 22 oṣù kẹsàn-án. Ààfin Olúbàdàn tó wà ní Òkè Àrẹ̀mọ ní ìlú Ìbàdàn ní ètò ọ̀hún ti wáyé. Ẹgbẹ́ CCII ló ṣe agbátẹrù rẹ̀. Ọjọ́ àṣà ló wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹsàn-án èyí tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí àṣà àti ìrìn àjò afẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn èyí ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbadé Olúbàdàn. Àgbà òǹpìtàn ọ̀jọ̀gbọ́n Tóyìn Fálọlá ló ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Ọjọ́bọ̀ ni wọ́n yà sọ́tọ̀ fún ìsìn àgbàyanu èyí tí yóò wáyé ní Civic Center Ìdí-àpẹ́ Ìbàdàn. Ọjọ́ ẹtì ọjọ́ 26 oṣù kẹsàn-án gan-an ni Olúbàdàn tuntun yóò gba adé ní gbọ̀ngàn Mọ̀pó bí wọ́n ṣe là á kalẹ̀. Gẹ́gẹ́ bí kọmíṣánná ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe wí nípa àwọn aṣojú ìgbìmọ̀ Olúbàdàn tó wà níbi ìpàdé tí wọ́n ti la ètò yìí kalẹ̀. Ó ní àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ náà ní lára wọn ni àwọn aṣojú Olúbàdàn Aṣípa Olúbàdàn tí wọ́n yàn sípò Ọba Hamidu Ajibade, olóyè Nírèní Àdìsá àti olóyè Adéọlá Ọlọ́kọ̀ tó jẹ́ akọ̀wé ìròyìn fún Olúbàdàn. Àwọn míì ní kọmíṣánná àṣà àti ìrìn àjò afẹ́ àti ti ètò àwọn obìnrin, àwọn alága ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá àti gúúsù ìlà oòrùn Ìbàdàn, àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin láti gúúsù ìlà oòrùn Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìgbìmọ̀ náà ṣe ṣàlàyé láti aago 7 àárọ̀ ọjọ́ ẹtì làwọn ọ̀nà yóò ti di títìpa o. Wọ̀nyí ni àwọn ọ̀nà tí yóò wà ní títìpa torí ìwúyè ọba Ladoja gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun lọ́jọ́ ẹtì. Ọ̀nà àkọ́kọ́ tí yóò wà ní títìpa ní oríta bẹ̀rẹ̀ sí gbọ̀ngàn Mọ̀pó tí ìwúyè náà ti wáyé. Oríta bọ́ǹfọ̀tò sí ọjà ọba náà yóò wà ní títìpa o. Ọ̀nà mìíràn tí yóò di títìpa lọ́jọ́ ẹtì ni oríta ìdí arẹrẹ sí ọjà ọba. Omi ìtún ni oríta ìtàmẹ́rin sí gbọ̀ngàn Mọ̀pó. Ẹ̀wẹ̀, ìgbìmọ̀ tó ń rí sí fún ètò ìwúyè náà ti ṣètò fún àwọn ibì kan táwọn àlejò yóò gbé ọkọ̀ sí kí lílọ bíbọ̀ ọkọ̀ lè rọrùn. Ibi àkọ́kọ́ táwọn àlejò yóò láǹfààní láti gbé ọkọ̀ wọn sí lọ́jọ́ ẹtì ni ààyè ìgbọ́kọ̀sí ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn lágbègbè Agodi. Ibòmíràn tí wọ́n yà sọ́tọ̀ fáwọn àlejò láti gbọ́kọ̀sí ni pápá ìṣeré tó wà lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ọlọ́pàá Yemẹtu, pápá ìṣeré Liberty Stadium lágbègbè Òkè Àdó. Ní ibòmíràn tí wọ́n ti yà sọ́tọ̀ fún ibi táwọn àlejò yóò rí gbé ọkọ̀ sí lọ́jọ́ ẹtì. Ìgbìmọ̀ náà tún sọ pé àwọn ti pèsè àwọn ọkọ̀ tí yóò máa gbé àwọn àlejò tó ní ìwé tí wọ́n fi pè wọ́n dání láti ibi tí wọ́n gbé ọkọ̀ wọn sí lọ sí gbọ̀ngàn Mọ̀pó tí ìwúyè náà yóò ti wáyé o. Ìgbìmọ̀ náà wá rọ àwọn olóúnjẹ àtàwọn òǹtajà míì láti dé sí gbọ̀ngàn Mọ̀pó láàrin aago 6 àárọ̀ ọjọ́ ẹtì sí aago 7:15 kí àwọn ọ̀nà tó di títìpa. Ìgbìmọ̀ tó ń rí sí ètò ààbò fún ètò ìwúyè ọba Ladoja gẹ́gẹ́ bí Olúbàdàn fi kún ọ̀rọ̀
rẹ̀ pé àwọn ọkọ̀ tó bá tẹ̀lé ààrẹ Tinubu nìkan yóò láǹfààní láti gba àwọn ọ̀nà tí yóò wà ní títìpa o. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Àsìkò àmójúbà sinimá tuntun ìlú, sinimá tuntun tó lóyin ládùn. Ẹ bá wa wò ó, kí ẹ sì bá wa pín ká. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó fún mi lóye, ètò tó wà